Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin obìnrin, tẹ́ bá fẹ́ lọ́kọ àbí tẹ́ bá ń date èèyàn, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń wo nature ọkùnrin tẹ́ ń bá sọ̀rọ̀, tẹ́ ń date, àbí ẹ máa ń wo personality wọn, ẹ máa sọ pé ó gentle, ọmọ jẹ́jẹ́ ni, kò kí ń sọ̀rọ̀, wo ó better kó fẹ́ wèrè lọ́kọ, kó ti mọ̀ pé wèrè ni láti ilẹ̀, kó ti mọ̀ pé ajá ni, kó ti mọ̀ pé orí ẹ̀ yí láti ilẹ̀. Kò ṣe pé bóyá wèrè tó ń jájà o, ẹni tó jẹ́ pé ó já gidi, tó ti mọ̀ pé ajá lélẹ̀, tó ti mọ̀ pé orí ẹ̀ yí láti ilẹ̀, kó fẹ́ lọ́kọ, wà á ti dira ẹ, wà á ti mọ bó ṣe máa ṣe, wà á ti mọ irú obìnrin tó yẹ kó wá sílé, wà á ti mọ irú bóyá káàbùrò ẹ bẹ́ ẹ wálé, wà á ti mọ bóyá kí ọ̀rẹ́ ẹ bẹ́ ẹ wálé. Tó bá ti rí gbogbo irú ọkùnrin, ó yẹ kó better kó mọ̀ pé ọkọ ẹ já láti ilẹ̀ ju wípé kó lọ fẹ́ àgùntàn níwájú olùrẹ́rìn. Ṣé rí àwọn ọkùnrin tó máa ń ṣe gentle, tó máa rìn ṣọ́ṣọ́ṣọ́ bí àgùntàn, tó máa rìn ṣọ́ṣọ́ṣọ́ bí wípé wọn ò lè jẹ́ kọ́kọ́ tán ẹnu wọn, tẹ́ pé tó bá sọ̀rọ̀ gan, ó máa hard kẹ́ tó gbọ́ nǹkan tó ń sọ síta, ajá ni wọ́n. Irú wọn oko wọn ò kí ń ní Nafdac number, irú wọn oko wọn ò kí ń wà censored, kò sí ẹni tí wọn ò lè fi okó lọ. Irú wọn tó bá mú ọmọ sílé tójú bá pa fírí, wọ́n á do. Tó bá gbé ìgò sílé tójú bá pa fírí, wọ́n á daṣọ bo ìgò yẹn, kó tó fi nǹkan síbẹ̀ tó daṣọ bo, tó ò bá ṣọ́ra, wọ́n máa lọ fokó sí, wọ́n á rò bóyá òbò ló wà ń bẹ̀. Wà á dẹ̀ ti fi pé wọn ò kí ń sọ̀rọ̀, gínígíní náà ń ṣe, kíní kan, tó bá ti fẹ́ ṣe paríparí, wọ́n á tún wá lọ lẹ́sìn, láyé ẹ̀ bá bàjẹ́. Láyé ẹ̀ bá bàjẹ́, ó better kó ti mọ̀ pé wèrè lẹni tó fẹ́. Wà á ti mọ bó ṣe máa múra tì í, wà á ti mọ irú ẹni tó máa fi tì í, wà á ti mọ bóyá eléyìí o, bóyá o lè invite èèyàn wálé, wà á ti mọ bó ṣe máa rìn. But sórí tó bá ti lọ wà deceived by the nature of ọkùnrin tó ń sọ pé ó gentle, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń gentle yẹn, mi sọ pé gbogbo wọn o, àwọn náà máa ń ya dìgbòlugi. Dìgbòlugi dẹ̀ wà nínú wọn, wọ́n kò present gentility fún ẹni láti fẹ́ ẹ. Torí tó bá bá wọn wọlé, irú ìwà tó máa bá ní ọwọ́ wọn, àwọn tó rò bóyá wèrè ni, tó rò bóyá wèrè ni, honestly oko wọn wà censored ju àwọn tó rò bóyá wọ́n gentle yẹn lọ. Àwọn tó rò pé wọ́n gentle yẹn, tó máa ṣe gínígíní, tó máa rò bóyá wọ́n lẹ́sìn, tó máa rò bóyá kíní kan ni, oko wọn ò wà censored, oko wọn ò ní Nafdac, kò sí ibi tí wọn ò lè kókó bọ̀. Gbogbo èrò mass production ló kó wọn, kò sí nǹkan tí wọn ò lè dó, kò sọ̀rọ̀ tán ò lè sọ sóbìnrin. Irú wọn gan ló máa ń ní ìgbéraga láì ní kọ́bọ̀ lọ́wọ́. Sórí àwọn tó rò bóyá wọ́n ṣe gbùdùgbùdù yẹn, táwọn yẹn ò bá ní kọ́bọ̀, tó ò bá ní nǹkan kan lọ́wọ́, wọ́n á tún máa bẹ̀ ẹ́, wọ́n á máa rọra máa mọ bó ṣe máa tù ẹ́. Ṣé o mọ̀, wọ́n ti wà lórí street, wọ́n á mọ èdè tán lè lò fún ẹ, débi wípé mi ì sọ pé bí ọmọ ọ̀tá ni wọ́n torí pé wọ́n jáde, ojú wọn re, wọ́n sharp, wọ́n á mọ èdè tán lè lò fún ẹ, tán lè fi rówó gbà lọ́wọ́ ẹ, wọ́n á mọ bó ṣe máa calm ẹ, wọ́n á mọ bó ṣe máa bẹ́ ẹ sọ̀rọ̀. Sórí àwọn tó pè ní gentle yẹn, àwọn tó rò bóyá wọ́n gentle, tó rò bóyá àwọn ò kí ń sọ̀rọ̀, wọ́n gbẹ̀sìn, oko wọn ò kí ń ní Nafdac number, oko wọn ò kí ń wà censored, kò sí ibi tí wọn ò lè fi okó sí, kò sẹ́ni tó lè fokó lọ. Irú wọn ló máa dó ọmọ ẹ̀gbọ́n, irú wọn ló máa dó ọmọ àbúrò, irú wọn ló máa dó ọ̀rẹ́, irú wọn ló máa fokó lọ ọmọ ọ̀dọ̀, irú wọn ló máa fokó tó ò bá ṣọ́ra gan. Tó bá lọ́mọ obìnrin tó bá dàgbà, tó ò bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kí nǹkan míì kó ṣẹlẹ̀. Fún ẹ̀yin obìnrin, tẹ́ máa ń fi pé ó cool, ó dẹ̀ lẹ́sìn o. As a matter of fact, tó bá pàdé èèyàn gan tó ń pretend tó ní in Jesus name it is well, kó sá fún. Tó bá pàdé èèyàn tó pa ìtàgé tó ṣe nǹkan tó ní subhanallah, sá fún. Irọ́ ni, irọ́ la bá ń bẹ̀. Tó bá ti ń rí téèyàn kan ti sọ pé Jesus is Lord, it is well, sá fún. Alhamdulillah, sá fún. Sórí àwọn tí wọn ò gba, in fact ẹni tó bá ti rí tí wọn ò kí ń ṣe ẹlẹ́sìn dìdìdì, tó ti sọ pé òun gbé ẹ̀sìn lórí, òun ṣe pé kinní yẹn, sá fún. Torí ẹ̀sìn ni àwọn èèyàn máa fi máa wò ó. Ẹ̀sìn ìwọ náà máa fi máa wò ó.
eku ẹ̀ á dẹ̀ máa ṣe wẹ́rẹ́, á máa ba nǹkan jẹ́, á máa ba ilé jẹ́. Gbogbo ìwà tá wá nínú Ọlọ́run tí a ò rí, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ irú wọn. Àwọn tó jẹ́ pé free thinker ni wọ́n, àwọn yẹn gan ló dùn fẹ́ jù ńgbà míì. Mi ì ní gbogbo àwọn tó lẹ́sìn ló máa ń ṣe bẹ́ẹ̀, but ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rò bóyá wọ́n gentle, wọ́n lẹ́sìn, wọ́n fi bojú ni. Pàápàá àwọn tó jẹ́ pé tó bá ti gbọ́ báyìí, subhanallah, it is well, God is in control. Irọ́ ló bá dé. Tó bá tiẹ̀ tí wọ́n bá ti introduce ara ẹ̀ sí ẹ for the first time, tó ti ń ṣe bẹ́ẹ̀ ni pé tẹ̀jọ́ jókòó tó ní mo fẹ́ sáré lọ kírun àsùbá, mo fẹ́ sáré lọ kí zubri, mo ní sáfìsì kan ní 10, tètè ya mo bó ṣe máa mú sálúbàtà ẹ tó máa gbọ̀n báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn olórí burúkú ni wọ́n, torí pé bọ́n ṣe máa ṣe sinsin nìyẹn, débi wípé wọ́n máa bà ẹ́ láyé jẹ́. Bọ́n ṣe máa ṣe sinsin nìyẹn, wọ́n á dó ọ̀rẹ́ ẹ̀, wọ́n á dó àbúrò ẹ̀, wọ́n á fẹ́ dó ẹ̀gbọ́n ẹ̀, wọ́n á fẹ́ dó ọmọ ọ̀dọ̀ ẹ̀. Kò sí anything tó bá ti pè ní ọbò báyìí, even ìgò kó daṣọ bò mọ́lẹ̀, wọn ò ní self control. Wọ́n ti ta self control wọn, wọn ò dẹ̀ mọ̀rọ̀ sọ. Irú wọn ò kí ń mọ̀rọ̀ sọ, torí pé wọn wà cultured. Wọn ń ṣọmọ orí ìrìn, wọn ń ṣọmọ orí street. Wọn wà cultured, wọn wà mannered, wọn wà trained. Wá lọ wo background wọn. Wá lọ wo irú background àwọn yẹn. So tó bá máa fẹ́ ọkọ àbí o fẹ́ fẹ́yàwó, má fi pé ó gentle, ó kò lè sọ tẹnu ẹ̀ tán, ó tún ẹlẹ́sìn ni o, ẹni tó ń sin Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ irú wọn oko wọn ò kí ń wà censored, oko wọn ò kí ń ní Nafdac number. Mọ nǹkan tó ń pè ní pé kókó wà censored. Oko wọn free, oko tí ò bá wà censored, oko tó free, oko mass production lóko wọn. Kò sí nǹkan tí wọn ò lè kí bọ̀. Oko wọn ò ní control, oko wọn ò ní Nafdac, oko wọn ò wà censored, mass production lóko wọn. Tó bá rí aṣọ kó daṣọ bògò mọ́lẹ̀, wọ́n á ti ṣìwò kó tó mọ̀ pé gòlòdà òbò náà máa fi pé. Wọn ò dẹ̀ kí ní manners, wọn ò kí ń mọ̀rọ̀ sọ, wọn ń wà appreciative, wọn ò lẹ́kọ̀ọ́, wọn ò tún lówó. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní kọ́bọ̀ lọ́wọ́ o, a tún ní pride. Ìṣe rere gan, ó máa ń jìnnà sírú wọn ni. I am telling you. So ẹ̀yin tẹ́ máa ń fi ó gentle, ó kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Ó better kó fẹ́ wèrè, kó mọ̀ pé ó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán, kó mọ̀ pé talkative ni wá, tí mo bó ṣe máa tẹ̀mù nǹkan ẹ̀. Ó better kó fẹ́ ọmọ jáde. Ó better kó mọ̀ pé eléyìí o, ẹni tí mo fẹ́ yìí o, ó máa ń ṣọmọ o, ó máa ń ṣobìnrin o. Wà á ti mọ bó ṣe máa mú nǹkan ẹ̀, bó ṣe máa tẹ̀mù nǹkan ẹ̀, wà á ti mọ nǹkan tó lè ṣe fún. Wà á dẹ̀ ti mọ̀ pé èèyàn báyìí mi gbọ́dọ̀ mú wálé, nǹkan báyìí lọkọ mi, orí èèyàn báyìí lọkọ mi jẹ́, ju wípé kó lọ kó sọ́wọ́ lọ. Pẹ̀pẹ̀ sítẹ̀, ẹ lọ wo gbogbo irú àwọn èèyàn tí mò ń sọ yìí, àwọn wọn máa ń ní complex. Ẹni ọkùnrin tó jẹ́ wípé kò sí nǹkan tí ò lè fi okó sí, tó jẹ́ pé kò ní taste, complex, àti wípé ahun ló ń ṣerú àwọn ọkùnrin yẹn. Complex àti ahun. Àwọn ọkùnrin kan wà recharge 500, wọ́n ti mọ̀ pé irú àwọn obìnrin ọ̀bọ tó fẹ́ dó, òbò oní recharge card ni. Torí wọ́n ti mọ̀ pé wọ́n máa fi àwọn yẹn, wọ́n máa take advantage àwọn obìnrin ni. Òbò oní recharge card tó jẹ́ pé recharge card 500 péré ni. Wọ́n ti mọ̀ pé oníyàlélẹ̀ recharge card, òbò oní recharge card ni. Àwọn ọkùnrin kan wà, òbò oní scarf náà máa dó, wọ́n máa já scarf méjì báyìí. Àwọn ọkùnrin kan wà, òbò oní kaba náà máa dó. Ní rí wọn nínú àwọn òbò tó clean, nínú àwọn òbò tó yẹ pé wọ́n máa lè gbé jáde náà. Òbò oní recharge card, òbò oní kaba, òbò oní scarf, irú àwọn okó ọkùnrin bẹ́ẹ̀ yẹn, àwọn náà máa sọ pé wọ́n sábà cool, àwọn náà máa sọ pé wọn kì í sábà sọ̀rọ̀, àwọn náà máa sọ pé wọ́n sábà lẹ́sìn. Irọ́ ló bá dé, oko wọn wà censored. Irọ́ ló bá dé, oko wọn ò ní Nafdac number. Irọ́ ló bá dé, tó bá jẹ́ pé oko máa ń nídìrí ni, á ṣí síbi tí wọn ò ní mọ̀. Kò sí nǹkan tó lè ṣe. Ìkọ̀kọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ò dáa. So ìwọ obìnrin, ó better kó fẹ́ ọkùnrin tó já, kó mọ̀ pé léyìí já, wà á mọ bó ṣe máa tẹ̀mù nǹkan ẹ̀, ju pé kó lọ fi gentility àbí milkness kó fi kó ẹ lọ́bẹ̀ jẹ, kó lọ ráwọ gátò kó tó wá mọ̀ pé ẹranko ló fẹ́. Shine your eye, lajú ẹ̀ dáadáa, kó má lọ bọ́ sí ọwọ́ oko
tí ò ní Nafdac, kó má lọ bọ́ sọ́wọ́ okó tí ò wà censored, kó má lọ bọ́ sí ọwọ́ okó tó jẹ́ wípé àwọn ọwọ́ ọkùnrin tí ò lẹ́kọ̀ọ́, ọwọ́ ọkùnrin tó ní pride, ọwọ́ ọkùnrin tí ò mọ̀rọ̀ sọ, ọwọ́ ọkùnrin tí ò wà appreciative. Ó better kó bọ́ sọ́wọ́ ọkùnrin tó máa jí láàárọ̀ tá fi ọ̀rọ̀ dúdùn jẹ. Nítorí ẹ̀ tó bá ti rí ọkùnrin tó sọ pé subhanallah tó ṣe nǹkan kàṣẹ tó ní alhamdulillah, tó ṣe nǹkan tó ní God is good all the time, God is on God, it is well with your soul. Sá fún, irọ́ ló bá dé. Jókòó kúkú máa pe Ṣàngó àti Ọya, wàá mọ nǹkan tó fà á, mọ nǹkan tó ń lọ bá. Mọ̀ pé hey subhanallah, hey alhamdulillah, oh God is good. Irọ́ ló bá dé, má tanra ẹ̀. Oko wọn ò kí ní Nafdac number, oko wọn ò kí ní censor, oko wọn ò ń wà censored. Ire o, kì í ṣe gbogbo wọn o, ọ̀pọ̀lọpọ̀ wọn. Bí n bá rí, mi ò kí ń sọ. Ẹ la ojú yín lẹ̀. Ó bẹ́tà kẹ́ fẹ́ wèrè, kẹ́ mọ̀ pé wèrè lélẹ́yìí, ẹ mọ̀ bẹ́ ṣe máa tẹ̀mẹ̀, ju kẹ́ lọ fẹ́ ẹni tó máa fi ìwà alhamdulillah, God is good, tá máa rìn kúrúkúrú tí ò ní lè sọ̀rọ̀ tán. Ẹ wá lọ trust àwọn ẹran tí ò yẹ kẹ́ fi ṣọ́, ẹ fi ṣọ́. Ẹ dẹ̀ ní lè sọ síta pé ó kẹran jẹ. Ire o. sabarikolo.com, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ register. Pàápàá ẹ̀yin obìnrin, ibi tẹ́ ti lè get best relationship nìyẹn. Gbogbo àwọn orin mi dẹ̀ ló ti wà lórí Audiomack. Ire o. Ó dàbọ̀. Then fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe insurance, Sister Foluke is the. Gbogbo àwọn orin mi dẹ̀ ló ti wà lórí Audiomack. Ire o. Ó dàbọ̀. Then fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe insurance, Sister Foluke is the answer. Sister Foluke, please call Sister Foluke on this number for all kind of insurance on +44 79619 48110 +44 79619 48110.